nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilites mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Musilites àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilites TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Musilites TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Tíṣà Ádámù fi wá lu ayé tán wọ́n wá ń gbọ́ táwọn kan sọ ń dùn ní wípé ọ̀tọ̀ ni tí baba alágége rán wípé ogún sí Ádámù ń bẹ́lẹ̀ tó wọ́n pé ìwà ń bi àwọn àyẹ̀wò lónìí kí wọ́n dá mi lóhùn lérí mídíà wípé ilé mélòó ni sí Ádámù fi kalẹ̀ mọ́tò mélòó mọ́tò wọn tí wọ́n fi kalẹ̀ kí ló pé ilé iṣẹ́ mélòó ni wọ́n ní tí wọ́n fi kalẹ̀ èló ni baba ní báńkì èló ni wọ́n ní ní ìṣọ́ránsì àbí àwọn bcs là ń pè ní tí wọ́n ní. Ogún tí ṣe Ádámù gbé kalẹ̀ ogún gbogbo mùsùlùmí ayé ni ibẹ̀ náà láwàá yìí gẹ́gẹ́ bí mìíràsù ànábì tí wọ́n wíwù ẹni bá lóun wá ogún ṣe Ádámù kó òun fẹ́ pín wọ́n bá mọ mìíràsù wá pín mọ́sálásí wọ́n wá ó sì wá pín ilé kéwú ó sì wá pín yunifásitì etí ṣe Ádámù ni gbogbo tí bàbá fojú ayé wọn ṣe lógún wọ́n ti pín fún gbogbo ọmọ kéwú kó tó kù mẹ́ kó tó kù láyé bàbá ti pín ogún wọn àtọmọ wọn ọmọ bàbá ọmọ Sheikh Ádámù wo lónìí ní ọ̀dá ayé rẹ̀ lò láì jẹ́ pọ́fà ayé rẹ̀ tiẹ̀ nìkan wọ́n fún ọmọ lógún wọ́n fún ọmọ ọlọ́mọ lógún gbogbo ẹni tí bàbá pọ́n kéwú tóun náà dárú eléyìí lẹ̀ wọn ogún Sheikh Ádámù tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ tí ń bẹ ń lé kéwú yìí ogún Sheikh Ádámù ló ń kálukú wọn ń pín yà yìí náà báyìí ti pín tán lọ́ba ti dá yìí wọn ó sì dèèyàn irú ogún tí sọ̀yàn dèèyàn nù àwọn àfa wọn àbá kan wọn lọ mọ mìíràsù dáadáa ọ̀rọ̀ ń tó nǹkan bíi ọdún méje wọn lọ mọ mìíràsù dáadáa wọn gbó òsibí tí èyí lè pín kún ẹnìkan wá kú mọ wá lè kí wọn nígbà mo lè kí wọn bàbá tó lọ mọ mìíràsù yìí mọ wá rí tó wọlé pẹ̀lẹ́ àwọn ọmọ méjì wọn ni àwọn bàbá yìí rè wọn lọ mọ mìíràsù ní tiẹ̀ wo bí ó ṣe wọn bá ní kó ogún jáde wọn á kó bàbá tó kú yìí wọn á kó bàtà méje àwọn bàtà tó ti gbó wọn kó àwọn aṣọ tí baba ti wọ̀ kù tó ti ká wọn kó jáde wọn agbé rẹ́díò gbé jáde àfa àwọn olókùn náà wá jòkó àwọn anitọ anabi wa Muhammad anabi ní kékeré kan Al-Qur'an lè dákárí mísìlù hasili kunsaye lè dákárí mísìlù hasili kunsaye o ti wà wọn akó kalẹ̀ ọmọ ewu làgbà ewu nísà dàkẹ́ báyìí nígbà wa ń lọlé mu wa ní yẹ́n bàbá yìí máa mìíràn sùn níbẹ̀ ṣé irú ogún tọ́lọ̀ ń sọ rè táwọn Kùránì bí rè ṣé aṣọ àkísà ni wọ́n ń sọ àbí aṣọ àwọ̀kù ntí wọ́n ń pè ní ogún tí Ìsìláàmù ní apín òun ni dúkìá òun ni kìí ṣe pé fìlà aṣọ àwọ̀kù lọ́yẹ̀ pọ́nmọ́ olóòkú kò wúlò fún tọ́ba gbà ló lè fàlùmọ́ngìrì ni èyí wọ́n èso gùn èyí wọ́n èso gùn ogún ni tọ́ba jẹ́ dúkìá tó lè wúlò fún èèyàn nígbà tí wàá rí tó wúlò fún gbogbo ayé kọ́dà ń ogún sí Ádámù lọ́kàn èmi yìí náà torí ìtọ́kan sí wùyà yálọ́kè ìwọ́n tó ń retí wọn pín ogún bá a wá kọ́mpìnì sí Ádámù wa àti ilé tí wọ́n kọ́ bó ti pọ̀ tó àti iye mọ́tò tí wọ́n ní bó ti pọ̀ tó àti iye owó tí wọ́n ní báńkì tó ń wá ń yíìdì láti gbà náà tó ti di tírílíọ̀ lónìí bàbá lọ́wọ́ aṣọ ọ̀mọ́ ni mo fi wá fẹ́ sọ fún un pé ẹnu bàbá làwa ti gbọ́ àwọn bàbá wa tó jáná sí ní Kútọ́nù ohun kọ́dà bó ṣe jẹ́ rédíò òun ó jẹ́ ọ́díò òun bàbá akérè àwọn ọkùnrin la ohun yóò sọ̀rọ̀ dáwà lẹ́yìn bàbá Sheikh Ádámù ẹ̀yin lẹ jáná sí njọ́ náà tí bàbá ń kí ẹ̀ ń bi késà tí òun ni mo ti ma Sheikh Ádámù ọlọ́mọṣà bá wa kẹ́wọ̀n àmín bàbá ń wí pé jannati adini yadkhulunaha wa man salaha min abaihim wa azwajihim wa dhurriyyatihim
wal malaikatu yadkhuluna alayhim min kulli babin salamun alaykum bima sabartum fa ni'ma uqbada. Bàbá wa ní wa man salaha àtàwọn tó bá dá bí bàbá ti tú gbogbo ọjọ́ tẹ̀mí tí máa tú salaha àwọn tó ṣe dáadáa là á máa tú bàbá rí àtàwọn tó bá dá bàbá ò sọ pé àwọn tó ṣe dáadáa. Mo padà wá padà sí pé lóòótọ́ ni bọ́lá wọn bá fẹ́ sọ̀rọ̀ àwọn tó ṣe dáadáa yóò sọ pé wa amila soliha ni wọ́n ṣe lò àmọ́ salaha ọ̀daràn kì í jẹ́ kó ṣe dáadáa. Ẹ wo kí wọ́n mọ Yorùbá fi túkú alama ibẹ̀ náà bá ti jáná sí bàbá wa ń sọ ń jọ́nà wípé àwọn èésùn pé ilẹ̀ ẹlẹ́ làwọn ń sùn bàbá ní ilẹ̀ ẹlẹ́ náà làwọn ń sùn àwọn èsì rí bẹ́ẹ̀dì wọn ni wọ́n sọ mọ́tíráàsì ilẹ̀ ẹlẹ́ ni bàbá sùn lérí ẹ̀ bàbá ní gbogbo ẹ̀yin ọlọ́lá tẹ̀m̀bẹ̀ yà yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè wo ẹsẹ̀ rí bẹ́ẹ̀dì tó kẹ́sùn bí ọ̀gá tó bá padà yá àwọn dókítà padà sọ fún yín pé àfi ara àwọn ti jẹ̀ gbádùn jù àfi kẹ́ ẹ fi ara náà gbolẹ̀ díẹ̀. La ilaha illallah. Bàbá tó wá sọ ń bẹ̀ wípé tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run má fún mi lówó àmọ́ gbogbo ń tíyẹn fowó sí bá ń ṣe bàbá sọ bẹ́ẹ̀ téèyàn bá gbọ́ kéṣe tìyẹn dáadáa bàbá ní bẹ́yàn bá já àfà mọ̀rọ̀ fún bẹ́yàn bá jọ́ ọmọkéwù mọ̀rọ̀ fún bẹ́yàn bá já mùsùlùmí tó jẹ́ lẹ́sìn Ọlọ́run mọ̀rọ̀ fún àmọ́ yẹ̀rọ̀ fọlọ́wọ́ bàbá làwọn ọ̀rọ̀ fọlọ́wọ́ bàbá ní àwọn ọ̀tọ̀rọ̀ owó dìsẹ́mù kútọ́ nù ọ̀hún làfà mi ń lọ tó débẹ̀ tó ní pé ìmọ̀ bẹ́yàn ti kún lówó lé o torí mo ní kí n ẹwu contradiction between alfa àti ọmọkéwù definitely ẹni wọn ò sí mọ̀rọ̀ àtú àhàwálẹ̀ àlámà o ti yẹ wa bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mú nǹkan lára Sheikh Adam ntí o mú lára wọn ní ìwárí torí bàbá ò ní iṣẹ́ bí. Bàbá tó wá láwọn ọ̀wá owó àwọn òṣèlú àwọn ọ̀rọ̀ fọlọ́wọ́ nígbà tí ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run wọn àti máa rólówó kí n máa pọ́n alẹ́. Àsìkò tó wá láwọn ọ̀fẹ́ owó yìí lásìkò tó wó dé ìjọ tara ni wọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tí wọn sì ń ṣe wàhálà bẹ́ẹ̀ láti jẹun àti mú wá sọ̀rọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ wọn lásìkò náà àsìkò wọn là ń pè ní àsìkò ọ̀sìrà iná nìgbà náà àwọn tó àbáfi kí ajibaru kàlá tàwọ̀fìrì àzẹ́hìn ó ti yé Ọlọ́run wa ní ọ̀dà ó ti challenge mi wípé èmi ló ké fún èmi lọ́ọ́ ná fún èmi wà dẹ̀ ọ́ lásì ọ́ Ọlọ́run wa dẹ ọ láti ṣe Ádámù àwọn tó ní ayé tí wọ́n rúru gbogbo ayé wọ́n wá ní akóra wa àti gbogbo ntí ń bẹ lọ́wọ́ wa ntẹ ẹ bá fẹ́ lò ẹ máa bí wa ìgbà náà bàbá yẹsẹ wa ń tì wọ́n dànù pé ya ǹjẹ́ Ọlọ́run ntí mo torí ẹ̀ challenge rẹ ni wípé etí sọ́dọ̀ mi kì í jẹ́ pé mi náà wọ àmọ́ ya etí dànù padà àmọ́já ayé ọmọ àyùkú ti sọ́dọ̀ mi. bẹ́lẹ̀ yìí bá wá gbé mọ́tò dé bàbá làwọn ọ̀fẹ́ bẹ́lẹ̀ yìí bá gbówó dé bàbá làwọn ọ̀fẹ́ bàbá yẹsẹ wa ń ti gbogbo ẹ̀ dànù lẹ́yìn ìgbà tó sọ̀kọ̀ fún wa nísìn Ọlọ́run ọ̀sọ̀kọ́ rẹ̀ bá wa àwa ń lu ni à ń lu lẹ́gbẹ̀ẹ́ à ń lu lókè à ń lu lẹ̀ à ń fa nífàkúfà. báwo la ṣe wá jọ sí Ádámù bẹ́ẹ̀ èyí ní parí ọ̀rọ̀ òun ni wípé ìṣẹ̀dá Sheikh Ádámù yàtọ̀ fún ìṣẹ̀dá kó wá ẹnìkan má ṣàfarawé bẹ́ẹ̀yàn lóun fẹ́ ní màbí Sheikh Ádámù yọ̀ yàwé kò sí ìlíàmù tó lè lò bàbá kan lọ sọ bẹ́ẹ̀ ń jọ́tọ̀ máa kẹ́ wá ìlíàmù lọ́dọ̀ wọn àwọn ọmọlẹ́kẹ́wù ọwọ́ ni kò lè kókó àfa àtọ́fẹ́ nímọ̀ bí rẹ̀ ọwọ́ kókó àwọn àfa kan wọ́n tó mẹ́ta ọwọ́ kò sí Ádámù last ọwọ́ ni ẹ máa kà á tààrà àfa àkọ́kọ́ ọ̀dàpọ̀ ẹ̀ ọlọ́dàbà wọn tani kejì ọ̀dàpọ̀ ẹ̀ ọlọ́dàbà wọn tani kẹta ọ̀dàpọ̀ ẹ̀ ọwọ́ nínú àwọn mẹ́rin ẹ̀ tún padà lọ ẹ wá lè ṣẹ́ sàǹtọ́ba wù yín nínú àwọn mẹ́rin èyí tẹ́ ẹ bá fẹ́ kí n fún yín ní lìámù mímọ̀ rẹ̀ ẹ lè kọ́ wa gbogbo wọn gbà wọn kọ ó ní ẹnìkan wò sí gbọ́dọ̀ jẹ́ kí ẹnìkan orí tẹyìn lọ́dọ̀ mi nígbà gbogbo wọn kọ tí bàbá wọn tí wọn ń tu pé tani tiẹ̀ Ádámù ìwọ ń kọ́ Ádámù ìwọ ń kọ́ Ádámù ìwọ ń kọ́ Ádámù nígbà wọn kọ Ádámù lọ́wọ́ ní pípọ̀ sẹ́ni kan nínú wọn tí wọ́n kọ́ Ádámù bàbá yìí wà lẹ́yìn ọmọ yẹn mọ̀ wọn ara yín tẹ́lájì Ádámù àti ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ bá lẹ́ wáyé màá ń tọ́lọ̀ fún Ádámù ẹ̀ yà wíwí mo ní lìámù tó yanjú lọ́wọ́ tẹ́lá àwọn tẹ́ ẹ kọ́ kọ́wálẹ̀ kan o ẹja fún dèdè tí wọ́n jẹ́ àwọn dèdè tí wọ́n pẹ́rẹ́ gíga rí o tọ́lá tó Ádámù àwọn àkúrẹ́ sí i
ó ní ṣe gbẹ́lẹ́ gíga rí àtàkù rẹ̀ sí èwo ló jura wọn lọ wọn lápò rẹ̀ sí ó ní rúmọ̀ ádámọ̀nù ọlẹ́ ẹ̀ lé ní. ọlọ́run ló ma bó ti ṣẹ̀dá rẹ̀ òun ló sì ma bó ti ṣe kò sì ṣe wájú títí wá dùn nínú sí àkàràwà fún wọn la ara àwọn pòfẹ́sọ̀ nù ọmọ akéwù sí Adam àrí pòfẹ́sọ̀ ń bò mí tí èso ọmọ akéwù wọn ara àwọn dàkátìrà níyà inú Markazi àrí ń bò mí àrí gbogbo ẹ̀ mọ wá challenge ń jò ní nsàkí wípé pòfẹ́sọ̀ kọ́ jáde kọ́sọ mímọ̀ kan tó mọ̀ tí sí Adam ọmọ yìí èyí Adam ọgbà pòfẹ́sọ̀ wọ́n ti wá di prof sì ní òpin ìwé nù wọ́n tún pè kan ní kíní kan pòfẹ́sọ̀ òun tún professor emeritus o ti wá dé òpin ìwé àòpin kéwú yẹn wọ́n ti sọ fún ọ wípé eré rẹ ti ń hó débi tí ń sọ tọkọtọkọ wá kéwú kan fún wa tí ṣe Ádámù ma ọ̀dàbọ̀ ọba wa rí i ké wá challenge wa kájọ tankini ìṣura wa lójú káyọ̀mọ̀ wọn láìpù káwa bí ó ní nǹkan kan nù tí ṣe Ádámù ti wí ní mímọ́ àwa bí ọ ìwọ wí wọn ò lè rí wí ìmọ̀sí Ádámù kọjá àmà pòfẹ́sọ̀ ọkọjá àmà dàkítọ́rù òun wà ní bàbá pòfẹ́sọ̀ àwọn ní bàbá dókítà. ìdí rẹ̀ tí wọ́n fi láwọn ọ̀fẹ́ kí bàbá alágége tòní náà lọ èbí ó di pòfẹ́sọ̀ ìbí ó di dókítà torí pé iṣẹ́ mi bí mo bá dé máa kọ̀ntínú rẹ̀ lọ ni wọn gbọ́dọ̀ máa wá lẹ̀ mọ́ la wípé bàbá rẹ̀ ọgbà púrúfù àmọ́ òun wá gbà púrúfù wọ́n fẹ́ kọjá pé bí mo ti rí wọn lórí ọwọ́ adídé àbí òrí bẹ́ẹ̀. bàbá alágége Olúwa máma jẹ tẹ́ bàbá alágége Olúwa máma jẹ tí bàbá alágége Olúwa máa jẹ sàrùn lọ́lá Muhammad ọ̀rẹ́ Olúwa. bàbá alágége Olúwa máma jẹ tí. àwọn olùtí jù sínú ké wọ́n ti gbádùn wá sí àkàrà wọn fún wọn wọ́n ti gbádùn wá sí wọ́n ti lù sínú ké. Olúwa máma jẹ sàrùn lọ́lá máa tẹ̀lé mi bẹ́ẹ̀ bá ti mọ kéwú ẹ tún gbìyànjú ẹ mọ wá kàdá gbogbo àwọn àfa àtọ lọ lánàá wọn mọ wá kàdá kó kéwú ni òun lárúbá nìkan lè má kọ ni àwọn baba tàná tábà kọ lárúbáwá tán wọn tún wá fi wákà wọn wá ṣe déédéé màánà lárúbáwá tí wọn kọ ni. bàbá alágége Olúwa máma jẹ tẹ́ bàbá alágége Olúwa máma jẹ tí bàbá alágége Olúwa máa jẹ sàrùn lọ́lá Muhammad ọ̀rẹ́ Olúwa. bàbá alágége Olúwa máma jẹ. ẹ dákun ẹ bá ń sámi Olúwa máma jẹ bàbá alágége Olúwa máa jẹ sàrùn lọ́lá àkẹ́wàá fún ọ̀gá àyà fún ọ̀gá ọ̀tàlá. bàbá alágége Olúwa máma jẹ tẹ́ bàbá alágége Olúwa máma jẹ tí bàbá alágége Olúwa máa jẹ sàrùn lọ́lá Muhammad ọ̀rẹ́ Olúwa. àyà kàtà ọ̀tàlá. akramakumullah. akramakumullah. Allah baba Uzaina baba Uzaina rè ọmọ baba alágége ọlọ́wọ́ bàbá kun yẹn jèrè rẹ̀ ọmọ náà ẹ rò pé baba Mudiru ló bí ọmọ òun baba Mudiru náà ló bí àwọn ni baba rẹ̀ wọ́n fẹ́ràn baba náà púpọ̀ bàbá yín dúpẹ́ tí ẹ̀yin bí ọmọ rẹ̀ tọ́gbọ́ tí yín tí sì ń lọ bí tẹ̀ ń lọ kò tí ì jáde lé kéwù kọ́dà ń jọ sàádà ló ti sọ kalẹ̀ wípé òun fẹ́ kí n wá èsì wá kọ́lọ́wọ́ jẹ́ àmà bẹ́ẹ̀ àkàrà máa fún mu la. bàbá alágége Olúwa máma jẹ bíbẹ̀ bàbá alágége Olúwa àyàkàlà bàbá alágége àyàkùmùlà ẹ bọ́ bínú ẹ̀ dákòtò rárá kò sí bínú. Allahumma harihu manahara bali mudira wa manahara da ya halika le mudira Allahumma halikiu wa manahara da yudamira ubadamiru wa manahara da bil mudiru suwan
bàbá lágége. Wà á mọ́ni ara dàbí mudiru durran. Ẹni bá lérò òkú, ẹni bá lérò dáadáa. Allahumma ij'al kaydahum fi nahrihim. Ìrẹ́ ọlọ́wọ́ ọba gbogbo tí bá ń tẹ́lẹ̀ tẹ́ lórí bàbá lágége. Ya mudirana ya habiballah. Bàbá wa lágége bàbá mudiru al-markaz Sheikh Muhammad. Ya mudali lórí. Bàbá lágége. Àbúkà Allahu. Ọlọ́wọ́ ọba máa wà Wa man tabaka. Bàbá lágége Olúwa máma jẹ́. Bàbá lágége Olúwa máma jẹ́. Bàbá lágége Olúwa máma jẹ́. Bọ́lá wa. Àlékún àánú fún Sheikh Ádámà o. Àlékún ìkẹ́ fún Sheikh Ádámà o. Àlékún ìṣọ́ fún Mudiru Markaz. Àlékún àná Sheikh Ádámà o. Àlékún ìṣọ́ fún Mudiru Markaz. Àlékún ìkẹ́ fún Sheikh Ádámà o. Àlékún ìṣọ́ fún Mudiru Markaz. Àlékún àná Sheikh Ádámà o. Àlékún ìfọ̀ fún Mudiru. اللهم يا من أسهر الجميلة وستر القبيح ولم يواخص بالجريرة ولم يأتي بالسترة ويا عظيم المن ويا مقيل العذرات ويا مبتدئ بالنعم قبل استحقاقها يا ربي ويا سيدي ويا مولاي ويا غاية رغبتي أسألك ألا تسوي خلقتي ببلاء الدنيا ولا بعذاب النار ọlọ́run wọlá bá ti wí bàbá Mudiru ọlọ́run mọ́sáàjì wọn máa bẹ pẹ̀lú àlàáfíà àbúrò àti sọ́ọ̀rẹ̀ kọ́ máa bá wọn ó fi sínú oúnjẹ wọn tíbílẹ̀tì ọlọ́run tàlàáfíà fi sínú oúnjẹ wọn fi sínú omi wọn fi sínú atẹ́gùn tí wọ́n gbà fi sínú ọ̀rọ̀ tí wọ́n máa jáde lẹ́nu wọn fi sínú ojú tí wọ́n fi wòran fi sínú etí tí wọ́n fi gbọ́rọ̀ fi sínú ahọ́n tí wọ́n fi sọ̀rọ̀ wọ́n fi sínú làákàyè wọn èyí tó já pé wọ́n lọ́run ló ní wá aslahana lahu zawjahu wọ́n ló rìfọ́ọ̀mù ìyàwó ànábì Ibrahima ọwọ́ bá wa ó tún wá rìfọ́ọ̀mù ọpọlọ bàbá lágége. ọlọ́ba rìfọ́ọ̀mù ọpọlọ bàbá lágége. ó ti rìfọ́ọ̀mù ẹ̀. ó ti rìfọ́ọ̀mù ẹ̀. ọlọ́mọ jẹ́ ọ́ dàrú láéláé. ọlọ́mọ jẹ́ ọ́ dàrú láéláé. irinṣẹ́ tí bàbá lágége ń lò ọpọlọ ni. ọpọlọ ni irinṣẹ́ bàbá lágége. òun ni wọ́n fi to gbogbo ẹ̀ tí fi to báyìí. òun náà fi to ti gbogbo ẹ̀ fi gba títò. nǹkan bí ọdún mẹ́ta sóni. àwọn nǹkan gbé àpótí wọn jòkó. àwọn nǹkan gbé àpótí wọn jòkó lélẹ̀. wọ́n fẹ́ sunkún àtẹ̀rín pọ̀. wọ́n fẹ́ sunkún àtẹ̀rín pọ̀. ó sun ẹkún àbùsí. wọ́n máa sunkún àbùsí. wọ́n wà á rẹ́rìn ọ̀tẹ̀. wọ́n máa rẹ́rìn tọrọ yà. àtẹkùn wọn àtẹ̀rín wọn. àtẹkùn wọn àtẹ̀rín wọn. ọlọ́run wá sọ ọ́ di omi gbóná bàlújẹ́. ọlọ́run wá sọ di omi gbóná bàlújẹ́ máa ń dájòkó sunu lé múra. wọ́n dájòkó sunu lé. wọ́n dájòkó sunu lé múra wọn. ẹni tí ń sọ́njọ́ náà. ẹni tí ń sọ́njọ́ náà. dídé bàbá àyà àwọn gbélé wòran ta. bàbá àyà àwọn gbélé wòran ta. bàbá ní ń lo ìta yìí. bàbá náà tún ń lò ta yìí. bàbá àyà rẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ nù yàrá ní ìsìndí òrí jùlọ. bàbá àyà rẹ̀ wà nù yàrá kọ́dà kò tún rí bìrì. gbogbo ẹni báwo ò ní jẹ́ kí bàbá Mudiru orí ṣe. ọlọ́run bá wa dá sẹ́ríà fún wa. gbogbo ẹ̀yin tẹ́ dúró ti bàbá. sọ̀hírán wà bọ̀ tí nà. ọlọ́run mọ́sá bá wa dúró tì yín sí. báwa bá ti rí ẹ̀yin bàbá wa. àmàpá àrí bàbá lágége. pàápàá jùlọ bàbá wa Sàrújì. kò sí ọjọ́ tí n bá ń wò yín láyé. ìkan tí máa wá sí làákàyè mi ni pé èyí ọlọ́run èyí ló fi já fún táwọn bàbá yìí dé yóò tọ́lọ́run òfin jẹ́ mi náà wọ́n ti wá gbà náà kí n wá kémi náà wá jòkó ti fi Adam oríire ńlá ni fún yín Sheikh Adam tí gbogbo ọmọ ilẹ̀ lábá wípé ìjáwọn kọ́ làwọn ní ẹni yìí wọn mo fi sọ pé material tọ́lọ̀ ń lò fún Sheikh Adam tó fi produce wọn material Egypt ni ọkọ̀ wa níyà yìí ni àwọn àgbàlagbà jọ̀ọ́ mo gbọ́dọ̀ rà kan pé àwọn àgbàlagbà jọ̀hún irú ọmọ tí wọ́n bá fẹ́ nílẹ̀ Lárúbáwá kọ́ wáyà yìí wọ́n máa bèrè lọ́dọ̀ Ọlọ́run nígbà tí àwọn bá bẹ mú oyún pé irú àfa báyìí nílẹ̀ Lárúbáwá ni mo fẹ́ kó fún mi Ọlọ́run wa ní ká màláíkà ó produce material tí wọ́n fi build àwọn yìí wáyà yìí irú ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ bá wọ́n ṣe Abdullahi Salati mọ sọ mo ní material tí àfa ń dáná àtọ̀rọ̀ tí wọ́n yẹ búùdì wọn tàwọn ilẹ̀ Lárúbáwá Saudiya ni wọ́n bá wọ́n ṣe Abdullahi Salati Lárúbáwá Saudi lẹ́ẹ̀ma wò wọn ìdá ma fi wọn mo ní sẹ́wọ̀n sáà sì di Senegal yóò ọ̀rọ̀ òjá ni bí akara ma fún wọn la
ọlọ́mọsá jáde wọn pẹ́. Àmín. bàbá wa Sheikh Ádámù náà. Bàbá Sheikh Ádámù náà. Ọlọ́run wa wọlé abó ti ṣe wọn. Ọlọ́run wọlé abó ti ṣe wọn. lẹ́yìn wá jòkó tì wọn. Lẹ́yìn wá jòkó tì wọn. ó yẹ pé bí wọ́n bá ń jí ẹ̀yin ni wọ́n kọ jírí. Bàbá ń jí ẹ̀yin ni wọ́n kọ́kọ́ jírí. ẹ̀yin ni sẹ́ríkì ń sálámà babalágége. Ẹ̀yin ni sẹ́ríkì ń sálámà babalágége. ẹ̀yin sẹ́ríkì sálámà wa. Ẹ̀yin sẹ́ríkì sálámà wa. ọlọ́mọsá wọlé àwọn. Ọlọ́run wọlé àwọn. wọ́n já padà sí ibólé yín bá. Wọ́n já padà sí ibólé yín bá. àlùfáà àwọn àgbà. Àlùfáà àwọn àgbà. Sheikh Adam. Sheikh Adam. bùnú Habibillah ibùnú Adam. Bùnú Habibillah ibn Adam. èyí tí ó kọ orin tí ń dààmú gbogbo ọlọ́pọlọ àtúnláka yìí àti gbogbo àwọn mọ̀tàkàdìmínà tí wọ́n ti kọrin ṣáájú rẹ̀ gbogbo wọn dààmú pé nkánà jàdí sọ́ọ̀nì ànúwà mu'alliban fa abili kitaabu wa kulluna qurra gbogbo ẹni ó mú orin kọlá yé wọ́n dààmú lérí orin. ọ ajá sí wípé nígbà wọn á wo àlùfáà mi Sheikh Adam Habibillah Adam Abdullah ibnu Azizayi abu wa azizun wa jadduhu azizun. mo wá wo àlùfáà náà mo wá rí wípé kò sí ní tá a máa pe Sheikh Adam náà ju Fawzul Ilori. ẹ bá ń fi ókọ náà jíṣẹ́ fún wa pé àwọn ni Fawzul Ilori. torí pé èrè nù ni ojú owó ni gbogbo ẹ̀yin bàbá wa yìí. èrè nù ni èrè wọn ni wọn wí pé ń ká lè jàdí sọ́ọ̀nì à bàbá ní ṣe Adam ṣe tira. wàmọ̀ àlìbá ọ ṣe wà lábì tí gbogbo àwọn ilẹ̀ lábáwá ṣe ń kà fáà bílí kìtáàbù tíra ní ṣe Adamu ṣe àti Ìsìlámù bí Nàìjíríà ni àjìgínní àjìgbá bàbá mi yìí ni tíra ọ̀hún wàkúlù náà kò rà gbogbo àwọn ń kà àwọn ń ka tíra bá ka tíra níṣì gbogbo ẹni tí ò ka tíra ṣe Adamu yọ ka mùdírù bàbá tí lóò ní ka ọ̀ ka tíra ṣe Adamu wàkúlù náà kò rà mọ wá dúpẹ́ pé èmi náà ń bẹ nínú kọ́ọ́ríwù lọ́n bẹ́ẹ̀ ni ẹni tí ń katira ẹni bá ti rún òun ní katira sí Adama kò sí ní mọ̀mọ́ alẹ́ Lárúbáwá. ọlọ́mọ́sàbà wa ṣàánú àlùfáà wa náà. ọlọ́ Muhammad ẹ bá ń jíṣẹ́ fún wa pé ọmọ babalágége ń kí bàbá rẹ̀. a tó fún wọn lákọ́bù kò Fawzul Ilori. ó kọ́ tí mo fẹ́ kí gbogbo àwa táǹjọ́ máa kí wọ́n máa pè wọ́n nù. Fawzul Ilori èrè babalágége ọlọmọsàájú wọn máa bẹ lálàáfíà gbogbo ẹ̀yà wa kọlọ́n wọ́n sànú yẹn kọ́sànú àwa náà ọlá Muhammadu rasulillah asalatu wasalamu alayka ya rasulallah asalatu wasalamu alayka ya nabiyallah asalatu wasalamu alayka ya akrama khalqillah alfa albi salatu wasalamu abadan daima alayka wa ala asahabika ajma'in gbogbo ọmọ alọ́rin ká péjọ sí yìí ọlọ́run ò ní fábùkù kan wa kò sí ní bá lọ́rin jẹ́ o ọlá Muhammadu rasulillah yóò jẹ́ ma bẹ dáadáa ọlá àwọn ẹni ọlọ́run Agége ò ní bàjẹ́ Èkó ò ní bàjẹ́ àyèkó wa ò ní bàjẹ́ gbogbo bi tí fáyọ̀wù Markaz yìí wà ọlọ́run níjọ́ bàjẹ́ ní àyè àti lókè òkun wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillah.